So ọmọ Yorùbá àtàtà ẹ kú déédéé àsìkò yìí, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, according to the time tí a bá bá yín, gbogbo etí tó bá ti gbọ́ àlọ́ báyìí ó di dandan kí wọn ó lè gbọ́ àbọ̀. Òun ló dífá fún ètò tẹ́ ẹ fẹ́ gbọ́ yìí. Lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí, ẹjá máa sọ fún wa yìí pé ó tún ti ṣẹlẹ̀ o. Kí ló ṣẹlẹ̀? Ṣé ẹ gbàgbé àwọn ọmọ tí wọ́n kó lóríire local government area nípínlẹ̀ Ọ̀yọ́ lágbègbè Ògbómọ̀ṣọ́? Lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí, ìjọba àwọn ológun wọ́n kó àwọn ọmọ yìí láti lọ kó wọn fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Torí kíni? Kí wọ́n lè bá kó wọn lé àwọn òbí wọn lọ́wọ́ àtẹ̀bí àtará, tí gbogbo wọn sì pèsè wámúwámú. Ẹ máa rí wọn wò, àwọn lẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ wa díẹ̀díẹ̀ bí àwọn ológun ṣe ń kó wọn lọ lé ìjọba. Àmọ́ àwọn nǹkan kan ṣẹlẹ̀ níbẹ̀. Kí ni àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí? Mo fẹ́ kẹ́ ẹ bá mi farabalẹ̀ kẹ́ ẹ wo fídíò yìí. Ìdí rèé tá a fi ní kásáré wá gbé wá fún yín ní yàjóyàjó ìgbà táwa náà rí ìròyìn yìí látọ̀dọ̀ BBC ti Yorùbá. Bàbá ní tó a gbọ́dọ̀ jẹ́ kí tí ẹ̀yin ìyẹn wa náà ò di, torí a ti ṣèlérí wípé a máa gbé wá bó bá ṣe ń lọ, a máa jẹ́ kí tí ìtìyín náà ò máa gbọ́, kó má bàa dàbí pé tó etí tó gbọ́ àlọ́ kò gbọ́ àbọ̀. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Ẹ kọ́kọ́ wo fídíò yìí, mò ń padà bọ̀. Bí mo bá padà dé, á sọ̀rọ̀ lórí ẹ̀ ní díẹ̀díẹ̀. Òun rèé, ẹ bá ń fohùn sí fídíò yìí nínú ilé, mo ṣe ń padà bọ̀. TV, ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko. Ẹ ṣé tẹ̀ ń wò wá. Gbogbo ojú tí ó wà lákòókò ìkànnì BBC News Yorùbá ní ẹwà yìí, níbi tí àwọn tí wọ́n jí gbé tí wọ́n sì ti gba òmìnira ní ìjọba ìbílẹ̀ Òrìrè, wọ́n ti kó wọn wá sí ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láti wá kó wọn fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn ìgbà tí wọ́n gba ìtọ́jú tán nínú ní barracks àwọn agbófinró, yẹn àwọn ológun tí ó wà ní ìlú Ìbàdàn. Ìkànnì BBC News Yorùbá ní ẹwà yìí. Ẹ kà sí fún gbogbo ojú tó ń wà ìkànnì BBC News Yorùbá ní ẹwà yìí.
ilé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni a wà níbi tí wọ́n ti mú kó àwọn ọmọ tí àwọn agbébọn gbé ní ìjọba ìbílẹ̀ Oríire nílùú Ògbómọ̀ṣọ́ kó wọn wá sí ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láti wá kó wọn fún gómìnà kí àwọn náà sì kó wọn padà sí wọ́n fi wọ́n lé àwọn ìdílé wọn lọ́wọ́. Ìkànnì BBC News Yorùbá ní ẹwà yìí ìlú Ìbàdàn ni a ti mú tó lọ lọ́wọ́lọ́wọ́ wá sí ojú ìwòran yín. Ẹ kàn sí gbogbo ojú tó ń wà ìkànnì BBC News Yorùbá ní àwa yìí níbi tí a ti mú ètò bí wọ́n ti fẹ́ kó àwọn ọmọ tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ Oríire láti kó wọn wá sí ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ padà, ìyẹn gómìnà Ṣèyí Mákindé, ìyẹn láti ṣe ètò ìbò pè ní handing over láti kó wọn fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ àwọn ọmọ àti olùkọ́ tí àwọn agbébọn gbé ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìlú Yáwọ́ta àti Ahoro Ẹ̀sìẹ̀nì ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Now to the honor of the Deputy Governor for your state, His Excellency Barrister Adebayo. Welcome, Your Excellency. Please listen to this announcement. Kindly switch off all electronic devices. To avoid interference in this room, kindly switch off all electronic devices. Please ensure all electronic devices are switched off. Thank you very much.
nígbà tó ti rí ìtúsílẹ̀ náà wọ́n wà ní inú ààyè ìsìn tó wà nínú báràkì àwọn olóògùn tó wà ní Ìbàdàn ìbẹ̀rẹ̀ wọn wà tó ti rí pé kí ni tó fi fún wọn ní ìtọ́jú tó pé lẹ́yìn òní I don't recall you. Go Wale wa take iṣẹ́ now. Go Wale mi le ma move around. Go Wale. I don't recall am. Oh, thank you. I want for you. Please, yes. Normal thing now. Once they finish this, I can go back and run. Put it on, run the comment. Put it on, run the comment. Large, can you hear us? The difference between strategy and results is management. Now picture Mic check. I'm changing the platform. Members of the vigilante, also technical, also one of them is just recovering injured at the incident, the rescue of I believe we also have some personnel, maybe hunters from surrounding environment. In all, we lost 3 teachers. One was killed on the day of the abduction itself. Another one, between John Olade, was killed in captivity. He died in captivity. We all witnessed Mr. Michael Olade to the head. Just see 5 of them. Dead in the course of this operation. So our have the minute silence.
their souls rescued. Thank you, Excellency. We'll now take a brief remark from a representative of the rescued persons, the person of Mrs. Alama Rachel Flower. Excellency, sir. Ẹ káàbọ̀ padà gbogbo ẹ̀yin tí ẹ láǹfààní àti máa bá wa wò ó bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run kò ní bàjẹ́ fún gbogbo wa. Nǹkan kan mo fẹ́ ká fàyọ nínú ọ̀rọ̀ yìí. Àwọn kan ń sọ̀rọ̀ àwọn sọ awuyewuye wọ́n ní báwo ló ṣe jẹ́ wọn rescue wọn release ẹ dákun kí ni ìyàtọ̀ nínú rescue àti release. Bẹ́ẹ̀ ni alólè lélẹ́yìí ju tọwọ́ ẹ lẹ̀ ẹ ló sọ ọ́ nù ni ẹ ló sọ ọ́ lẹ̀ ni kì í ṣe pé mọ̀ọ́mọ̀ fi í lẹ̀. Àwọn ọmọdé yìí wọ́n wọlé ìjọba. Kí ni wàá ní ìgbésẹ̀ tó kù tó yẹ kíjọba ó gbé ẹ̀kọ́ yẹn sí comment section. Àmọ̀ràn wo lẹ fẹ́ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí àwọn ọmọdé yìí? Àti ẹ̀gbọ́n àwọn ọmọdé àwọn kọ̀ọ̀kan ní maturity ó dàbí pé kinní kan táwọn olóyìnbó ń pè ní traumatic àbí nǹkan kò tí ì affect wọn bọ̀ tó àwọn teachers tó jẹ́ àgbàlagbà pàápàá àwọn ọkùnrin tí wọ́n dì lójú fún 56 days tó jẹ́ pé ni wọ́n fi so aṣọ mọ́ wọn lójú yàtọ̀ sí ẹ̀kọ́ kan tí wọ́n bá fẹ́ jẹun. Àwọn ọ̀ràn kan sì jáde ní wọ́n pariwo pé wáì tí Tinubu wọn kó wọn mọ́ Ṣèyí nítorí Ṣèyí náà ṣe kó wọn nítorí kí Oyèdòkun Michael èyí tí wọ́n dúnbú bí ẹni pẹran ó ní nǹkan kan táwọn yẹn sọ á máa gbé yẹn wá fún yín bó ṣe ń lọ bí wọ́n ṣe ń kó wọn lé àwọn òbí wọn lọ́wọ́ á máa tẹ̀síwájú àtàwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ìlú yìí torí pé láìpẹ́ yìí la gbọ́ pé Ṣèyí Mákindé ó kó àwọn nǹkan amáyédẹrùn lọ fún àwọn military base tó wà níbẹ̀. Títí ìgbà míì tẹ́tùn láǹfààní àti máa bá wa pàdé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń fẹ́ wa tẹ́ ń bá bẹ́ẹ̀ máa ń fọ́lò wa tẹ́ ẹ sì máa ń bá wa ṣí àwọn ètò wa lágbára lọ́wọ́ Ọlọ́run àní yára wa. Ìdàgbàsókè àti àlàáfíà ọmọ Yorùbá òun òmìnira ẹ ti mọ̀ pé òun ló jẹ àwa lógún ìdí rèé tó fi jẹ́ pé àníkámílẹ ìwà fún yín ní yàjóyàjó ẹ bá wa rí i pé ẹ like ẹ share ẹ sì kọ́mẹ̀ǹtì títí ìgbà míì tẹ́ ẹ tún náà fàní àti máa bá wa pàdé ó dàbọ̀.